Ẹ dárúkọ yín fáwọn aráalé. Orúkọ mi ni Mrs. Fabiyi Mujidat. Ṣé ẹ ní káàdì ìdìbò? Mo ní. Ẹ ti gbà? Bẹ́ẹ̀ ni. Ẹgbẹ́ wo lẹ fẹ́ dìbò? APC of course. APC lẹ fẹ́ dìbò. Gómìnà wa Gbóyèga Oyetola. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin tó Oyetola rí. Bẹ́ẹ̀ ni o. Kí wọ́n á ní èròǹgbà yín lórí ètò ìdìbò tó ń bọ̀ yìí? Èròǹgbà mi ni pé kó lọ nírọ̀wọ́ rọsẹ̀. Kó lọ nírọ̀wọ́ rọsẹ̀. Ẹ ṣe ẹ mọ̀. Àmín o, àmín. Ẹ dárúkọ yín fáwọn aráalé. Orúkọ mi ni Fatima Tijani. Ṣé ẹ ti gba káàdì ìdìbò yín? Mo ti gba káàdì ìdìbò àmọ́ wọ́n ń dà wá láàmú. Irú ìdàlámù náà fún. Wọ́n sọ pé káwọn èèyàn máa mówó wá kán tó fún wọn ní káàdì ìdìbò. Àwọn wo ló ń béèrè o? Àwọn INEC. À ń bẹ gọ́vnà Oyetola kó jọ kó dákun kó lọ bá wa bá wọn. Wọ́n fáwọn èèyàn ní káàdì ìdìbò. Wọ́n ń béèrè owó lọ́wọ́ wọn. Ìtàn bá ní ìdíkí gọ́vnà fún wọn. Lẹ́yìn tí wàá gba káàdì tí. Èmi ti gba káàdì ìdìbò mo fagídí gbà. Ẹgbẹ́ wo lẹ fẹ́ dìbò? Ẹgbẹ́ tó lálùbáríkà ni. Ẹgbẹ́ wo ni? Mi ì lè sọ. Lórí tẹ̀lé sọ. Èmi ni mo mẹni tí mo fẹ́ dìbò fún. Mọ̀sínú làfàwọ́ dání. Bẹ́ẹ̀ ni. Iṣẹ́ wo lẹ ń ṣe? Aṣọ ni mò ń tà. Ọjà wo lẹ ti ń tà? Ọjà Ìgbọ̀nà. Ọjà Àgbọ̀nà. Bẹ́ẹ̀ ni. Ẹ mọ̀ tà lágbára Ọlọ́run. Àmín o. Mọ̀ọ́dé mọ̀ọ́gẹ̀ ìpè ìpéjú báyìí náà ni àlàáfíà. Ibi táàmù rí mọ lónìí rè lórí ètò yín ètò wa lójú tèmi níkànnì You&I Evergreen Television, ìkànnì tó jálé tó tún jáko. Ẹ sọ̀scribe síkànnì tá a wà yìí. Gbogbo wa tá a bá ti ń fi fọ́nrán fídíò wa sórí ìkànnì yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́ ó mọ̀ rí. Títí ìgbà míì táàmù pàdé Adérótìmí Adédìrẹ lórúkọ tèmi o. Ó dìgbà. Thank you.